tó mú kí wa káàbọ̀ sórí ètò ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà báyìí. Yorùbá bọ̀ wọ́n ní má foko mi dọ́nà, ọjọ́ kan lèèyàn kọ́ o, ọjọ́ kan báyìí náà ni èèyàn kọ́. Tí Yorùbá bọ̀ wọ́n ní ọjọ́ àbáríbi náà níbi ń wọlẹ̀. Gbogbo ọmọ Yorùbá pátápátá, àwọn mùsùlùmí ní ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n ti yarí o, tí wọ́n sì sọ wípé kò sí ní tó jọmọ́ kí Emir kan ní Sokoto, kí Emir kan máa pàṣẹ fáwọn ò pé kò sí ní tó jọmọ́ rárá. Bẹ́ẹ̀ ni gbogbo wọn sì ti dúró tán ní òsì tó jọ. Bí ìwé ìròyìn ṣe wá gbé náà mo ní sáré kà á sẹ́yìn ìyá wa létí o. Bí ìwé ìròyìn ṣe gbé ní wọ́n ní Yoruba Muslim divide Sultan of Sokoto long-standing tradition declare March 1 as Ramadan start date. Ẹ jẹ́ sáré kà á sí wa létí náà ká sáré gbọ́ nǹkan tí gbogbo àwọn mùsùlùmí àti àwọn ìmáàmù àwọn ṣèyíkì ní ilẹ̀ Yorùbá bí wọ́n ti sọ wípé àwọn ò fara mọ́ kí Emir kan Sokoto kó máa pàṣẹ fáwọn ò pé kò sí ní tó jọ o. The League of Imam and Afar in Yoruba land has declared that Ramadan 1446 AH 2025 will begin on Saturday, March 1, 2025, breaking away from the long-standing tradition of waiting for the Sultan of Sokoto official announcement. According to the communique issued by the Office of the Grand Mufti, noted that the decision was based on astronomical calculation and resolution from international Islamic conference, including those held in Istanbul, Paris, and within Organization of Islamic Cooperation (OIC). According to the Office of the Grand Mufti, the crescent moon marking the beginning of Ramadan will be visible after sunset on Friday, February 28, 2025, making March first day of fasting. The announcement cites a hadith of Prophet Muhammad, peace be unto him: fast when you see the crescent and break your fast when you see it. These moves mark a shift in the traditional authority of the Sultan of Sokoto, who typically announces the start and end of Ramadan. The decision may spark further discussion about religious autonomy among Yoruba Muslims, who have previously questioned the Sultan's central authority in religious matters. However, the Yoruba Nation Self-Determination Movement has denounced the Sultan's push for Sharia law in Yoruba land, arguing that Islamic law doesn't require Yoruba Muslims to recognize the Sultan authority. The movement referenced the Unified Hajj Calendar Committee and International Vedic Council, which confirmed the new moon appearance at 12:45 a.m. UTC on February 28. As of now, there has been no official responding from Sultan of Sokoto or Nigeria Supreme Council of Islamic Affairs NSCIA regarding this independence declaration. Ẹ̀yin náà ti gbọ́ ń sìn báyìí wípé kí kálukú kó máa dá tiẹ̀ ṣe ń sìn ni, kì í ṣe káwọn kan wá dé ká máa pàṣẹ ká máa ní tàwọn làṣẹ, bí ò sí tàwọn wọn ò lè kírun, bí ò sí tàwọn wọn ò lè gbààwẹ̀, bí ò sí tàwọn wọn ò lè sínú. Tí àwọn àfáà ilẹ̀ Yorùbá ń sọ nìyẹn. A sì rí pé ìgbésẹ̀ tán gbé ìgbésẹ̀ tó dáa ni as long as tó bá ti bá international Islamic body tó bá ti bá a mu, tí ò sí pé bóyá wọ́n fẹ́ máa dá tiwọn náà sí. Àwọn ò faramọ́ pé kẹ́nìkan máa ṣe ẹlẹ́yàmẹ̀yà kankan, ṣùgbọ́n pé kẹ́nìkan wá máa dictate
ká máa dictate fún wa torí pé táwa ẹ̀ pọ́n fẹ́ pé wọ́n fẹ́ mú oṣù wọ́n fẹ́ mọ́jọ́ wọ́n fẹ́ mú àwẹ̀ gan ilẹ̀ Yorùbá ló yẹ ká ti máa mú torí wípé Yorùbá bàbá ni bàbá sẹ́ni abálábà bàbá owó Yorùbá ni kì í ṣe pé káwọn kan wá dé kí wọ́n sọ pé àwọn kan mélòó gan gbogbo àwọn Fúlàní ọ̀hún ara nǹkan tá à ń sọ náà nù torí pé tẹ́gbẹ́ bá ti rí ròyìn báyìí ló tèmi máa ń dùn nítorí pé àti rí báwọn èèyàn wa náà wọ́n ti ń jí sí ojúṣe nìyẹn àwọn èèyàn wa náà ń jí sí ojúṣe nìyẹn tó bá dẹ̀ ti ń jí sí ojúṣe gbogbo àwọn nǹkan tó bá yẹ káwa náà máa kọ̀ ara máa kọ̀ wẹ́rẹ́ 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 wọ́n ṣe ń kọ̀ ní Islam a máa kọ̀ ní Christianity ní àwọn tó bá yẹ ká kọ̀ náà ní traditional àwọn ò kọ̀ kí gbogbo ẹ̀ ó lè tò náà ni kí gbogbo ẹ̀ ó lè tò ni kí ṣe bá ti fọ́ lálẹ̀ ká bá ti fọ́ lálẹ̀ fún wa ilé ìgbéléde afọ́ lálẹ̀ fún wa tòun agbéléde a ní kinní kan wọ́n máa control gbogbo yẹn ni gbogbo ọmọ Yorùbá ń sọ ọ́ sí pé kò sí tó jọ mọ́ kò sí nǹkan kan tó jọ tí bó sì ṣe lọ yìí tí wọ́n bá rí pé bó ṣe lọ yìí náà tó bá di pé everything náà bá rí pé wọ́n ti rí pé àwọn Yorùbá yìí ò fẹ́ mọ́ gbà mọ́ o gbogbo àwọn nǹkan náà bẹ̀rẹ̀ sí ní tò náà nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni ilé tí wọ́n fẹ́ mọ́ fi ṣẹ̀rí àbójú yẹn tí wọ́n fẹ́ mọ́ fi nǹkan kan bójú tí wọ́n fẹ́ mọ́ gba kọ́nà kan wọlé sí gbogbo ọmọ Yorùbá lára kò sí tó jọ mọ́ bẹ́ẹ̀ ni ìgbésẹ̀ táwọn àwọn àfáà àti league of Imam tó dẹ̀ gbé àríkú jẹ́ ìgbésẹ̀ gidi torí ara nǹkan tá à ń sọ náà nìyẹn pé jára wa gbà kì í sáwọn náà máa pàṣẹ fún wa kì í sáwọn náà máa control wa kì í sáwọn náà máa sọ nǹkan tó yẹ ká ṣe fún wa níwádìí ń dùn náà páwọn èèyàn wa ń gbọ́ gbogbo bá ṣe ń sọ yẹn náà wọ́n sì gbọ́ wọ́n ń gbọ́ àwọn náà ti ń gbé ìgbésẹ̀ yìí lórí ìgbésẹ̀ tó dẹ̀ ń gbé yẹn náà ló ń jẹ́ ìgbésẹ̀ akin tí ń jẹ́ kí inú tiwa náà máa dùn pé yes Yorùbá àti ń jí sójú ṣe wa báyìí bẹ́ẹ̀ ni títí táfi gbọ́ orílẹ̀-èdè Yorùbá ní sọ wa bá sì ra mọ́ sí wẹ́rẹ́ 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 nìyẹn títí tí gbogbo àná òfin wa dé ibi tó yẹ ká dé nǹkan tó yẹ ká ti dúró gan táwọn èèyàn pé lóòótọ́ Yorùbá tó wọ́n tó dá ara wọn gbé Yorùbá ìgan wọn dá dúró wọn dá gájíá wọn dá tọ́ bẹ́ẹ̀ ni Yorùbá dá tọ́ wọn tó dá ara wọn gbé gbogbo àwọn kan tá à ń sọ nìyẹn kí ṣe pé káwọn kan máa dé kán máa pàṣẹ fún wa kán máa sọ pé táwọn ni táwọn kan bá kan táwọn kan kẹ́ní kan ó fẹ́ wọn gbéṣẹ́ yá gbé oríṣiríṣi gbé wọlé gbogbo yẹn làwọn ọmọ Yorùbá ti láwọn ò fẹ́ mú wọn láwọn ò fara mọ́ o ẹ bá ń kìlọ̀ ẹ bá ń tètè má bá ń pín kó tètè débẹ̀ gbogbo nǹkan táwọn ọmọ Yorùbá ń sọ ń sìn nìyẹn pé àwọn ò fara mọ́ kí Emir kó di ọ̀dọ̀ ẹ̀ mú bẹ́ẹ̀ ni ó di ọ̀dọ̀ ẹ̀ mú pé àwọn ò di ọ̀dọ̀ tàwọn náà mú kó má mọ̀ pàṣẹ fáwọn ọmọ pé ara àṣẹ tí ń pa ẹ̀ náà ló fi mú kí ṣẹ̀ríà kó fẹ́ mọ mú ṣẹ̀ríà wọ ilẹ̀ Yorùbá pé kò sí tó jọ mọ́ kò sí tó jọ o kò sí tó jọ rárá bẹ́ẹ̀ ni o wọ́n ti gbogbo wọn ti inú wa dẹ̀ ń dùn wípé àwọn èèyàn wa náà ń gbé ìgbésẹ̀ akin bẹ́ẹ̀ ni inú wa ń dùn pé ń gbé ìgbésẹ̀ akin torí àwọn nǹkan ìgbésẹ̀ tá a ní káwọn èèyàn máa gbé náà nìyẹn sódà kán mọ̀ pé Yorùbá bàbá ni bàbá ṣe ni àdádúró tán àwà tán bẹ́ẹ̀ ni o ẹ bá láìkè tó jẹ bá ń ṣe àrẹ bá ń pín ẹ tètè jẹ́ kó débi tó yẹ kó dé torí pé wọ́n ti mú ọjọ́ báyìí torí àwọn tó ń bá ń dúró de Emir Sokoto kò sí tó jọmọ́ nílẹ̀ Yorùbá àwọn máàmù wa wọ́n tó jà ara wọn gbé tá à ń sọ nìyẹn ẹ bá ń láìkè tó bá ń ṣe àrẹ ẹ bá ń pín ẹ jẹ́ kó dé gbogbo tó yẹ kó dé ẹ ṣé o tẹ́ǹtẹ́ tí sí wa ní gbogbo ìgbà.